lórí ọ̀rọ̀ case bọ̀bọ̀ tẹ̀ ń wò yìí mo tẹ̀sí gbàgbọ́ orúkọ ẹ̀ àti Burna Boy ọkàn mi fò ní láti bí ọjọ́ mẹ́ta mo ti fẹ́ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yẹn because ṣàdédé la gbọ́ pé wọ́n wá bọ̀bọ̀ yìí pé wọ́n wá pé wọ́n rí so ó dàbí ọjọ́ méjì ọjọ́ mẹ́ta ni wọ́n fún wa kódà fídíò ẹ̀ mú sọ̀rọ̀ lé lórí so but nígbà tó di bí ọjọ́ kẹta la gbọ́ pé àgọ́ àwọn ọlọ́pàá ló wà pé Burna Boy ló ní kí wọ́n lọ gbé so làwọn èèyàn bá bẹ̀rẹ̀ sọ̀rọ̀ pé Burna Boy fẹ́ ṣe àṣìlò agbára ni bó ti náwó ti mọ èèyàn ti jẹ́ lùmọ̀ọ́ká ló ti jẹ́ kó fẹ́ fi ọwọ́ lágbá bọ̀bọ̀ ẹ̀ lójú kódà fídíò ẹ̀ mú sọ̀rọ̀ lé lórí but ọ̀rọ̀ tí fídíò ẹ̀ mú sọ̀rọ̀ lé lórí ọ̀rọ̀ làákàyè ni o kan tó tẹ̀sán pé ọ̀gá Burna Boy mo mọ̀ wípé ẹjọ́ ọ̀dọ́ tó ṣe mú yàn pẹ̀lú orílẹ̀-èdè wa mo jẹ́ mọ̀ pé èèyàn kì í ṣe olóṣèlú tó máa fọwọ́ lágbáyàn lójú kí ni bọ̀bọ̀ yìí ṣe ẹ jẹ́ ká mọ nǹkan tí ó ṣe ṣùgbọ́n ẹ má fọwọ́ ara yín dá sẹ̀ríà fún ẹ jẹ́ kí òfin kó dá sẹ̀ríà fún so but tó ń tẹ́nu ẹ̀ ní Burna Boy sáà ní ká fi sílẹ̀ ká jẹ́ kó máa bá tiẹ̀ lọ ṣùgbọ́n àwọn wá padà ń wò ní wò pé kí ló ẹ̀ṣẹ̀ wọn ni bọ̀bọ̀ yìí lè ṣẹ̀ tó lè mú Burna Boy sọ pé káwọn ọlọ́pàá lọ gbé torí àwọn kan sọ pé tí Burna Boy bá tẹ̀ fẹ́ gbé ó yẹ kó gbé lọ ilé ẹjọ́ ni kò yẹ kó ní káwọn ọlọ́pàá lọ tì mọ́ ní fún ọjọ́ méjì mẹ́ta mẹ́rin pé tó fún onídìí adé sọ pé èèyàn gbọ́dọ̀ lò ju 48 hours lọ ní àgọ́ ọlọ́pàá tí bọ̀bọ̀ yìí dẹ́ tó lò jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n kí lè ẹ̀ṣẹ̀ tí bọ̀bọ̀ yìí ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tí bọ̀bọ̀ yìí ṣẹ̀ ni wípé bọ̀bọ̀ yìí jẹ́ olórin ó náà dẹ́ jẹ́ social media influencer ọmọ Ìgbò ni ṣùgbọ́n Benue State ló I think ó dà pé Benue State ló ń gbé no Imo State sorry not Benue Imo State ló wà yá ó dà pé Imo State ló wà so mo rí fídíò yẹn bí tó ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí Burna Boy bí tó ti kọ́ bẹ̀rẹ̀ ni pé ọkùnrin kan wà tó ń pè ní Didi àbí Didi ó dà pé bí òun promoter Didi bí òun promoter Burna Boy àbí olórin ni ọkùnrin jẹ́ ó dà pé ọkùnrin jẹ́ ọkùnrin tó máa ń fi ọkùnrin ẹgbẹ́ ṣùgbọ́n ó jẹ́ ọ̀rẹ́ Burna Boy táwọn kan bá dé gbé jáde pé òun àti Burna Boy jọ ń ṣe wọléwọ̀de Burna Boy dẹ́ sọ pé òun àti òkè ṣe wọléwọ̀de wọn ní àwọn òkè ṣe lóòótọ́ àwọn jẹ́ ọ̀rẹ́ ṣùgbọ́n òun kì í fẹ́ ọkùnrin ẹgbẹ́ òun so bí bọ̀bọ̀ influencer yìí wá jáde nìyẹn ó gbé oil dání jọ yẹn mú kíní nǹkan dání pé Burna Boy so torí pé òun fẹ́ lágbájá ọkùnrin ẹgbẹ́ òun kì í kan bọ̀ ẹ́ nídìí ìdí ẹni ẹ̀ tó fi fún ẹ ní Grammy Award pé definitely ìdí ni Burna Boy fi gba Grammy Award kẹ́ẹ̀pọ̀ rẹ̀ náà ó rùn létí kẹ́ẹ̀pọ̀ rẹ̀ ó ní ìdí ni Burna Boy fi gba Grammy Award so ọ̀rọ̀ yẹn rùn létí gan tó bẹ̀rẹ̀ sí fi Burna Boy ṣe ẹ̀sìn lórí social media àjọ yẹn mo wo fídíò yẹn fúnra mi tó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tó tiẹ̀ sí gbọ́ pé torí pé Burna Boy pé dídì lórúkọ bọ́ yẹn bọ̀bọ́ yẹn lẹ́ ń wò yìí pé torí pé àti Burna Boy jọ ń bára wọn sùn tán tẹ̀jọ́ ọkùnrin pé torí bẹ́ẹ̀ ni wọ́n ṣe fún Burna Boy ní Grammy Award pé kì í ṣe iṣẹ́ tí Burna Boy ṣe ló gbé débẹ̀ lẹ́yìn ìgbà yẹn bọ̀bọ́ yẹn tó máa padà release another video pé Burna Boy ọdógún tó ń pè rẹ òwò tẹ òun gangan lòun tó yẹ kó òun gangan lòun original ọdógún tán bá bí ẹ dáa kó wá sí Imo State ó máa fún ẹ ní tuẹ̀tuẹ̀tuẹ̀ ẹ mọ tuẹ̀tuẹ̀tuẹ̀ pàpàpà ó náà máa fún ó náà máa mú Burna Boy balẹ̀ ó dẹ̀ ń sọ lórí social media tó ń sọ pé kò sẹ́ni tó mẹ́ ó sábà bọ́bọ́ yẹn bá ṣe bọ́bọ́ ó sábà yẹn sọ̀rọ̀ so nǹkan tó fà á nìyẹn because bẹ́ẹ̀ pé òun dùn kókó mọ́ Burna Boy nìyẹn tó fà á tí Burna Boy tó pé káwọn ọlọ́pàá bá wọn gbé kọ́kọ́ bá ń bèrè lọ́wọ́ pé ẹ̀ṣẹ̀ wo ni òun ṣe ṣùgbọ́n gbà tí ẹ̀bẹ̀ pọ̀ jù táwọn èèyàn fẹ́ máa sọ pé ṣe ni Burna Boy fẹ́ wá gbára yẹn jẹ́ igbá kankan ló jẹ́ kí Burna Boy sọ pé ẹ wo ẹ fi sílẹ̀ iṣẹ́ yìí kó máa bá tiẹ̀ lọ so ibi tí ọ̀rọ̀ yẹn dé dúró nìyẹn o so kì í ṣe pé Burna Boy dédé lo ọwọ́ agbára fún un ṣùgbọ́n mo fẹ́ fi eléyìí náà rọ ẹ̀yìn èèyàn wa ṣe social media tẹ́ ń sọ ìyàwó táwọn ń sọ̀rọ̀ gan yàtọ̀ pé a máa ń sẹ́nu pé ń gbà mí ẹni tó bá ṣàkíyèsí mo sì máa ń sọ̀rọ̀ ẹ̀ pé ń gbà mí mo máa ń sẹ́nu pé tí tọ́lẹ̀ bá gbé mi nínú gbà mí tí bá dé level kan màá fọgbọ́n ṣe because má rò pé torí pé ó wà ní yàrá ẹ̀ yẹn pé o kàn lè súlẹ̀ tó wù ẹ̀ ìyẹn ogún ọ̀nà máa jẹ ọmọ lọ́wọ́ má rò pé mo lè ṣe bí free data ni kí n kàn wá nù fún mi kí n kàn máa sọ̀rọ̀ lọ́bọ̀ sí wù mí irọ́ o ilé ayé kọjá yẹn o pápá ìrọ̀rọ̀ pé ń sọ onílé rí pé o máa fẹ́ nìkan ní tuẹ̀tuẹ̀tuẹ̀ pàpàpà o máa mẹ́nìkan balẹ̀ láìsẹ̀ láìrọ̀ pé kó lè mọ̀ pé ọ̀gá nìwọ náà ní abẹ́tẹ̀ kí ni túmọ̀ yẹn so ẹ jẹ́ kí a rọra ṣe níbi tọ́rọ̀ láyé lọ́n ṣe má lóko kan lè sọ̀rọ̀ anyhow on social media àní sí ọ̀rọ̀ sọ Adémadé ní orúkọ mi ẹ bá mi share video yẹn má dẹ̀ gbàgbọ́ láti subscribe to YouTube channel mi Adémadé TV ire ọ̀dà.